kí ni ká ti perú eléyìí tó ń ṣẹlẹ̀ sí ọlọ́run ọba nílẹ̀ Yorùbá? Gbogbo ọmọ Yorùbá pátápátá mo kí yín o. Ọ̀rọ̀ tí Mufti Ìwó sọ tó ń jà rìnrìn láìpẹ́ yìí, ó jẹ́ nǹkan tí ó ń bani lọ́kàn jẹ́ díẹ̀. Kí nìdí? Ìbéèrè kan ni pé ta ni Mufti Ìwó ń ṣiṣẹ́ fún? Ta ló rán Mufti Ìwó ní iṣẹ́ tó ń jẹ́? Kí ni ilẹ̀ Yorùbá ṣe fún Mufti Ìwó? Kí ni olóyè Sunday Ìgbòho Májàsọ́lá tó rà nígbà Mufti Ìwó? Tẹ́lẹ̀tẹ́lẹ̀, èmi a máa rò pé tírú àwọn Mufti Ìwó bá ń sọ̀rọ̀, mo ti bá débi pé ọ̀rọ̀ wọn kì í lésì mọ́. Ṣùgbọ́n nítorí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lórí àwọn ọmọ tí wọ́n lọ kó ní agbègbè Ògbómọ̀ṣọ́ ló jẹ́ kí n fẹ́ sọ gbólóhùn kékeré lórí ọ̀rọ̀ Mufti Ìwó. Nínú àwọn ọ̀rọ̀ tí Mufti Ìwó sọ, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé analysis ni ọ̀rọ̀ tiwa lórí ètò tiwa ìbà Ọlọ́run. Torí pé àwọn tọ́lọ́run ò rán níṣẹ́ tí wọ́n ń jẹ́, Ọlọ́run ń wò wọ́n níran, kì í ṣe pé ó dunnú sí wọn o. Irú àwọn Mufti Ìwó pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu wọn, àwọn ọ̀rọ̀ tó lè dá wàhálà lẹ̀, tó lè da ìlú rú ni. Nínú ọ̀rọ̀ Mufti Ìwó ló ti sọ pé ìyàwó ló ń jẹ Yorùbá tí Sunday Ìgbòho fẹ́ fi gbà wálẹ̀, agbára wo ló ní? Ìyà tó ń jẹ Yorùbá ń jẹ Ìgbò, ó ń jẹ Haúsá, bó ṣe sọnù láàrin mi àti bí ìyà bá ń jẹ Yorùbá tó ń jẹ Ìgbò tó ń jẹ Haúsá, ṣe bí àwọn bàbá wa ní bí iná bá ń jó ni tó ń jọmọ ẹni, tara ẹni là á kọ́ gbọ̀n. Ṣé Yorùbá ni Mufti Ìwó? Mo béèrè ní o, kéèyàn kan mọ́ sọ pé mo ní òun ń ṣe Yorùbá o. Béèyàn bá jọ Yorùbá tó jọmọ ọkọ Yorùbá, irú fídíò tí alàgbà yìí ṣe, tí olórí ẹ̀sìn ọ̀kan pàtàkì nínú àwọn ẹ̀sìn Islam yìí ṣe, tó sì jẹ́ pé a ti rí àwọn mùsùlùmí kan tí wọn ò fara mọ́ nǹkan tó ń sọ jáde lẹ́nu. Torí tó bá jẹ́ pé ọmọ rẹ̀ tàbí ẹbí rẹ̀ wà nínú àwọn tí wọ́n jí kó, kò ní mọ́ láálì Sunday Ìgbòho pé kí ló ní tó fi fẹ́ gbà wọ́n lẹ̀. Kò ní mọ́ sọ wípé tí ọwọ́ àwọn DSS bá tẹ̀, àbí kí ló fẹ́ sọ pé ó ń ṣeun tó fẹ́ fi lọ gbà wọ́n lẹ̀, tó bẹ́ẹ̀ pa Fúlàní kan ọ̀daràn. Ẹ jẹ́ analyze ẹ̀ díẹ̀ náà ń bọ̀, torí pé ó jẹ́ nǹkan tó ń bá yẹn nínú jẹ́. Ìfúnraṣẹ́ ni tí ìbá ṣe pé bóyá àwọn náà kó àti torí àwọn kan ti ń dá ṣe, tó bá gbé lọ ẹjọ́ ẹ sẹ́wọ̀n tẹ́lẹ̀ jáde bẹ́ẹ̀. Bí ẹ ṣe ṣe wàá fi ìbọn tẹ́lẹ̀ wọ́n tó lọ́ọ́ lọ́ọ́ ìbá àwọn kìí dánú mọ́lẹ̀. Wọ́n kò mọ́lẹ̀ lọ bá wọn ní igbó, àwọn sábà náà múlẹ̀. Inú igbó ta lọ́sọ̀rẹ̀, ta lọ́sọ̀ ojú ọ̀nà rẹ̀. Tó bá ti mọ bí wà lọ mú wọn kó mú wọn kó bá àgbà wọn wá. Tí lọ́dẹ̀ bá sọ pé ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ogun láwọn tí ń bẹ́ẹ̀ wọ́n lé báwọn bá wọn mọ̀ wọn. Ọ̀jú gọ́ọ̀mẹ̀ntì sọ tí wọ́n bá láfẹ̀ẹ́ mú. PDSS àbí ọlọ́pàá kọ́ lọ bá wọn bá wọn mọ́. Wọ́n 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 nílò. Owó ìlú ọbẹ̀ wọ́n ọ̀dọ́ lójú, ìbá wọn ọ̀dọ́ lójú. Nígbà tí DSS wá bá wọn ní ilé ìyẹn bá dẹ̀ bẹ́ẹ̀ yẹn, ẹbí bàbá ẹ̀ ní ẹ mú lọ́dọ̀ olùkọ́ fẹ́ sànù. Ìbá yẹn ràn wọ́n, ọ̀rọ̀ ẹ̀kọ́ àwọn ọmọdé tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ẹni tí ọ̀sà ìbá rẹ̀ mọ́, ṣé ìbá wọ́n yí wá lójú àlóbi ti DSS. DSS tó ń sọ ìbá yẹn. Àwọn tó wá mú wọn ọ̀daràn. Àwọn ìṣẹ́ mú ọ̀daràn báwọn apààyàn sí káàkiri ọ̀pààyàn rí. Wọ́n wá yẹ lọ́sọ̀rọ̀ lọ́rọ̀ ẹgbẹ́ ẹgbẹ́ bá nínú gbóṣẹ́ wà wọn. Àmọ́ kápẹ́tọ̀ ọ̀bà rẹ̀ wọ́n nínú gbóṣẹ́ wà wọn. Ọlọ́pàá wa fẹ́ lọ bá wọn. Àbí DSS fẹ́ lọ bá wọn. Àbí civil defence fẹ́ lọ bá wọn. Wọ́n wá àbísí àwọn ọ̀sán tí kò fi ràn wọ́n. Òṣèlú tó ń tọ́ba ní ìgbà kankan wọ̀n náà wọ́n wàláhì nàlá sọ́kàtì láìláìláìlá wà bí tí o bá ṣe ọmọ ọkọ̀ tààwọn nù. Àwọn kápẹ́tọ̀ bá fẹ́ yìnbọn wọn wá ní kọ̀ọ̀rọ̀ aṣọ tí ó fi hàn yóò sì ràn. Tọ́ba tó bàlá àgbà lọ́wọ́ kápẹ́tọ̀ bá bá òfin àwọn aláyè yọ̀ọ̀rọ̀ àná àwọn náà sọ ọ̀làdà kọ̀ọ̀rọ̀ àwọn aláà sọ ọ̀làdà. Wọ́n yóò àwọn sábà ní ojú sẹ́wọ̀n tá a wà ń bẹ̀rẹ̀ ògbọ́dọ̀ fẹ́ àwọn òṣàwọn àwọn ọmọ rẹ̀ wọ́n á sá lóní. Ọba tó ní mọ̀lẹ́kọ̀ làwọn bá ṣe fún ẹgbẹ́ ìyàrá làwọn méjì ti apá olùsè láàrin. Kò sẹ́yìn àkẹ́sí mú ẹ̀dùn oṣù oníbàwọ̀. Èyí wá bọ́ síbi ìṣẹ̀lẹ̀ yìí. Ẹ wá lè ṣe. Ẹ̀yin tí ẹ̀ ń wò wá lé, ẹ gbọ́ àwọn ọ̀rọ̀ tí Mufti Ìwó sọ lórí ọ̀rọ̀ Sunday Ìgbòho. Ọmọ Yorùbá, ṣé kò jọ bí ìlara? Àwọn nǹkan tí Mufti Ìwó láwọn gbọ́kànlé yìí,
Ọlọ́run ni. Wọ́n dẹ̀ ní ká má dán Ọlọ́run wa wò. Ìtí Ọlọ́run lè ṣe tí ò ní ṣe ló pọ̀, torí ó ti fún wa ní agbára àti ṣe. Ọ̀kan nínú àwọn tọ́lọ́run yàn ní olóyè Sunday Igboho. Kí ni interest Mufti Ìwó tó fi ń discourage gbígbà téèyàn ń fàyàn lọ́wọ́ sẹ́yìn tí ó ń bàyàn nínú jẹ́ lórí oore téèyàn fẹ́ fi tinútinú ṣe? Ṣé àwọn Fúlàní ajínigbé ni Mufti ń gbèjà ni àbí àwọn ọmọ tí wọ́n jí gbé àti àwọn olùkọ́? Kí ló dé? Kí ni Sunday Igboho ṣe fún? Ó ní ká máa kó àwọn ọmọ kéwú níbọn, kán ọmọ náà ó lè di tẹ́rọ́rìstì lọ́jọ́ ọ̀la. Ṣé kí wọ́n lè dirú àwọn ọmọ ajínigbé báyìí ló ṣe rò wípé ẹ̀sìn àti ilé kéwú tí wọ́n gbé dání ohun aburú ló yẹ kán máa fi kọ́ àwọn ọmọ? Káwọn èèyàn bíi olóyè Sunday Igboho má bàa kápá wọn. Tó bá jẹ́ lóòótọ́ ọmọ Yorùbá tòótọ́ ni Mufti, ẹjá fọ̀rọ̀ ẹ̀sìn sílẹ̀, torí pé kì í ṣe gbogbo mùsùlùmí ni ọ̀dà. Ọ̀tọ̀ lẹ̀sìn, ọ̀tọ̀ lẹlẹ́sìn, ọ̀tọ̀ làwọn tó ń ṣe é. Ọjọ́ pé ayé tí olóyè Sunday Igboho, ẹ̀ ń gbógun ti Yorùbá nation, ẹ̀ ń gbógun ti olóyè Sunday Igboho. Nínú fídíò yìí yẹn ó níbi kan tẹ́ ẹ ti sọ pé tàbá tí àdá ẹni tẹ́ ẹ bá ṣe fún, kí ló dé tẹ́ ẹ ṣe tàbá tí àdá yẹn káwọn tẹ́rọ́rìsì yẹn ó kú dànù, tàbí kẹ́ ẹ fi gbà wọ́n ọmọ yẹn? Ta ni Mufti Ìwó? Kábíyèsí Olódùmarè. Mufti Ìwó wà nínú àwọn tó ń polongo sàríà àtolúwo pé wọ́n gbọ́dọ̀ gbà á láàyè. Wọ́n sì ní wọ́n gbọ́dọ̀ fi àyè sàríà lẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́. Nínú nǹkan táwọn agbésùmọ̀mí béèrè lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́, níbo ni wọ́n ti ń ṣerú ẹ̀? Ṣé àwọn tó ń polongo sàríà tí wọ́n gba Gúmí lálejò ní Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́, ṣé wọn ò tó fura sí? Tó bá jẹ́ ìlú tí ìjọba tí wọ́n ti ń ṣe bó ṣe yẹ kí wọ́n ṣe, ó yẹ kán ti pe irú aláàjì yìí kó wá sọ nǹkan tó mọ̀. Ó yẹ kán ti fúnrú olóyè Sunday Igboho láǹfààní láti gbìyànjú wò. Àwọn ọmọ tí wọ́n ní wọ́n sọ pé kí wọ́n má bàa pa tí wọ́n bá wọnú igbó tọ̀ wọ́n, mélòó la mọ̀ tó kù? Ètí Mufti Ìwó dẹ̀ ń ṣe, kò mọ̀ pé òun ń ṣe mùsùlùmí gidi níwájú àwọn Fúlàní afẹ̀míṣòfò. Kì í ṣe torí ẹ̀sìn tiẹ̀ ni Fúlàní ò fi lè jí àwọn ọmọ Yorùbá gbé tàbí tó bá kàn wọ́n gan lára. Ọlọ́run má jẹ́ kán jọ́tá ẹ gbé. Bí wọ́n bá wá jọ́tá ẹ gbé, tó o bá ní mùsùlùmí ní ẹ́, ṣé o rò pé wọ́n ò fi ọ́ lẹ̀ ní láìsan ransom tí wọ́n ò bá pa ọ́? A ní á gbìyànjú nǹkan wò. Olóyè Sunday Igboho mọ́jàsọ́lá fara ẹ̀ lẹ̀, ẹ wá ń sọ̀rọ̀ tuntun eléyìí. Ṣénú yín ń dùn sí àwọn tí wọ́n pa àwọn àdògán àǹkò nílé olóyè Sunday Igboho? Ṣé bí wọ́n ṣe dé yẹn, kólóyè Sunday Igboho máa bá wọn jà? Ẹ láwọn security yín ò pààyàn rí. Ṣèjọba fọwọ́ sí security tiyín? Olóyè Sunday Igboho tó tún tọ́ lọ́nà tó yẹ kó gbà tọ́, ẹ tún ń gbógun tì í. Bó la ṣe ní ronú lẹ́ẹ̀mejì pé ṣọmọ Yorùbá ni Mufti? Kí ló dé tí ó jẹ́ pé àwọn ọ̀rọ̀ tó lè dá wàhálà lẹ̀ nílẹ̀ Yorùbá lẹ sásá bẹ́ẹ̀ sìn tẹ́ ń sọ jáde lẹ́nu? Bẹ́ẹ̀ ìjọba sì ń wò yín. Tẹ́ ẹ bá jọmọ Yorùbá, ṣé gbogbo ìpìlẹ̀ yín Yorùbá ni gbogbo wọn? Àwọn Fúlàní tẹ́ ń sọ wípé kí Sunday Igboho lọ bá, àwọn ní ń pààyàn, àwọn ní ń jẹ̀yàn, àwọn ní ń gbowó ransom, àwọn ní ń bá obìnrin olóbìnrin sùn. Ẹ̀dẹ̀ tó lẹ́nu, ẹ̀dẹ̀ bọ́ síta, ẹ lè sọrú ọ̀rọ̀ yìí jáde lẹ́nu. Bẹ́ẹ̀ bá gbọ́kànlá Ọlọ́run gan, tọ́lọ́run bá nífẹ̀ẹ́ yín dáadáa tẹ́lẹ̀, nítorí irú nǹkan tẹ́ ń ṣe, àwọn ìwà tẹ́ ń wù yìí, àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí, ìfẹ́ Ọlọ́run lè yí padà lórí yín.
ewu ní jàgídíjàgan látara ẹ̀sìn ẹ̀wù bẹ́ẹ̀ ṣíṣe àlàáfíà dà lára yín nínú tẹ̀ ń polongo ẹ̀sìn ṣé wàá sí kí àwọn ènìyàn kúrò nínú ìwà aburú lèyí tẹ́ ẹ ṣe àbí ọ̀nà ìgbàdógun sílẹ̀ ṣé Ìgbòho ti àtáàkì yín rí tẹ́ ẹ sọ̀gbòho dọ̀tá yín ẹ dẹ̀ rò pé ẹ ń pọ́nra yín lé ni o iyì tẹ́ ẹ ní ẹ ń sọ iyì yẹn nù tẹ́ ẹ bá tiẹ̀ níyì láàrin àwọn èèyàn tẹ́ ẹ níyì láàrin wọn nísìn wọ́n á ti mọ ṣáìsì yín ẹ̀yin lè bú yẹn lè sọ̀rọ̀ síyàn àwọn èèyàn wàá retí ọ̀rọ̀ gidi látẹnu yín mọ́ṣẹ́ fẹ́ gbọ́ ẹ ti di pé wọ́n ti ń sọ pé ẹ wò ẹ fi máa yí lẹ́gàre téèyàn bá ti ń débi pé ṣé ọ̀rọ̀ máa yí lẹ̀ ń gbọ́ ó yẹ kó nítọ̀ kó tìjú ẹ jáde ń jọ kankan ẹ ṣe wáàsí ṣé bẹ́ẹ̀ ráwọn bàbá akéwùgbà góòdì ẹ ráwọn àáfàá míì àkọ́ndẹ́ gbogbo àáfàá tàbí sí Islam rárá o bó ṣe wà nínú mùsùlùmí ló wà nínú kìrìsìtẹ́nì àwọn oníjàgídíjàgan wà lórí àga wàásù àti wáàsí kí ló dé tẹ̀ ń pè Ìgbòho lọ́daràn ẹ̀yin ò ń ṣọ̀daràn kí ló pa yín pọ̀ ọ̀pọ̀ ọmọ yín ni àbẹ́gbé lọ kóòtù lórí nǹkan tó pa yín pọ̀ ẹ̀yin èèyàn wa tí n bá ní mò ń analyze ẹ jẹ́ kí n fi díẹ̀ hàn yín. àwọn ọmọ tí wọn náà ní Christian tí wọn mọ wa Christian tó mọ wa ọ̀pọ̀ lọ́wọ́ wọn náà ń wí ó lè má láì pé tó bá jẹ́ mùsùlùmí àmọ́ tó bá nọ́ọ̀mà tí ọ̀dà wèrè tó ń bẹ̀rù sí ọmọ pé sọ́kà ó ti fọ àìjẹ́sì. ṣe gbọ́dọ̀ tí ò já wèrè tí nǹkan ò ṣe lẹ́nu àfa ọlọ́run ẹ ti rí arrogance lára mufti o ẹ̀yin ìjọba Nàìjíríà ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun tí mufti wo ò bá ṣiṣẹ́ fún yín ó yẹ kẹ́ ẹ ti wá nǹkan ṣe sọ̀rọ̀ ẹ̀ tó bá lè mọ sọ fún wa wípé kì í ṣe Yorùbá nìkan nìyà ń jẹ ẹ̀yin olóṣèlú ilẹ̀ Yorùbá ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá ajẹ́pọ̀ wà nínú àwọn tó tà wá fáwọn Fúlàní òdodo tó wà ń bẹ̀rẹ̀ kó o bínú olóyè Sunday Ìgbòho látẹ̀ní dọ̀la akọni nílẹ̀ Yorùbá bá a sì lè fa ààrẹ olóyè Gani Adams sẹ́yìn lẹ́yìn lè fa Sunday Ìgbòho wálẹ̀ ẹ jẹ́ àfi ẹ̀tanú sílẹ̀ ẹ mọ̀jà sásá bẹ́ẹ̀ sì fìyà jẹ ọmọ Yorùbá ó ò lè ṣe ìdá kan nínú ìdá ọgọ́rùn-ún nǹkan tó lóyè Sunday Ìgbòho ti ṣe àṣírí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá oníṣẹ́ ibi sì máa tú ìbá àjàbí òṣèlú tàbí abẹ́ ẹ̀sìn lẹ́sà sí tẹ́ ń fi ìyà jẹ ìran Yorùbá àti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ tẹ́ ń kógun jà wọ́n àṣírí yìí sì máa tú ẹ̀yin máa ṣẹlẹ́yà kẹ́yìn ayé ni torí pé ọ̀rọ̀ tó lè mú nǹkan tútù bá àwọn ará orílẹ̀-èdè àti ọmọ Yorùbá la nílò lásìkò yìí kì í ṣe pé ọ̀rọ̀ ìgbógun tira ẹni kí ló dé kí ló lè tó bẹ́ẹ̀ kí ló wà láàrin yín olóyè Sunday Ìgbòho nìkan kọ́lẹ̀ ń gbógun tì báyìí gbogbo ọmọ Yorùbá ni torí kò sí nǹkan tí ilẹ̀ Yorùbá àbí ọmọ Yorùbá ṣe tí mufti wò support yóò gbé sábẹ́ ẹ̀sìn yóò pè wọ́n lẹ́lẹ́bọ yóò pè wọ́n lórúkọ oríṣiríṣiríṣiríṣi àwọn bàbá wa ló ń bá wí ẹni tó bá dẹ̀ ní àwọn àgbà àtijọ́ ò ṣe dáa ó ti búra bàbá ńlá ẹ̀ mọ́